adúpẹ́ pẹ́ òkú lọ́wọ́ kábíyèsí ọba lábí àsásí ọba tẹ́nìkan ò lè sàsí ọlọ́run àtúbàjáyé májàlú ní ẹ̀yà Júdà ọba tó lé mí ọba tó mọ̀ mí ọba tó mọ̀ gbogbo tó ń bẹ nínú Dámiláre Ọpẹ́ọlá lórúkọ tèmi òpómúlérò ní mí ọjà nìkan ọmọ abíṣojú ọkọ̀ ìjàkadì lóru ọ̀pá à ń lébọ̀ lẹ́yìn ìjagun lábẹ́ ńlára wájú ọmọ ẹlẹ́ni àtẹ́ ọmọ ẹlẹ́ni àká ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ ojú pàṣẹkẹrẹ ọmọ àtìbà ọmọ wa ọmọ ẹkùn akíkanjú ọmọ tí gbéná wojú ẹkùn láàjì tẹ bá ń gbọ́ akíkanjú lórí sùn òun náà rẹ o àdúpẹ́ lọ́wọ́ lọ. Mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ìbàdàn májàmájà tí kára wájú lẹ́rú ìlú Ògúnmọ́lá ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà níbẹ̀ láti gbé mi a bí mi ní ọdún bíi 1980 sẹ́yìn lọ́hùn mo dẹ̀ ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí à ń pè ní primary St. Joseph Primary School ni mo lọ ní ìsàlẹ̀ àbẹ̀rẹ̀ nìbàdàn ní 1993 mo lóore ọ̀fẹ́ láti wá sèkúrú láti wá lọ sí ilé ìwé Jubilee Martins High School lẹ́yìn yẹn mo ní oore ọ̀fẹ́ láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi ní 2002 títí wọ 2008 mo wà ní ilé ìwé gíga Lagos State Polytechnic níbẹ̀ ni mo ti ṣe ND and my HND in accounting ní kúkúrú Dámiláre Ọpẹ́ọlá nìyí. Kí n mọ̀ báyìí pé professionally tèmi náà ní program mi lórí rédíò táwọn èèyàn gbọ́ mi jákèjádò ní 2014 ní ìpínlẹ̀ Èkìtì nígbà tí mo bẹ̀rẹ̀ ètò kan tí à ń pè ní Dámiláre on FM lórí Èkìtì rédíò títí di òní lónìí a dúpẹ́ pé ètò náà ṣì ń tẹ̀síwájú nígbà yẹn ni mo bẹ̀rẹ̀ professionally but sẹ́yìn tá a bá wò ó mo ti jẹ́ ọ̀kan lára àwọn tó máa ń sọ̀rọ̀ káàkiri ilé ìwé ibi tí wọ́n ti ń ṣe patí mo dẹ̀ ní oore ọ̀fẹ́ láti kọ́ iṣẹ́ yìí lọ́dọ̀ ọ̀gá mi Sẹ́ríkì ọlọ́pọlọ Hafiz ọwọ́ ẹkùn ọkọ mi bí ọmọ fún mi Martins òun ló kọ́ mi níṣẹ́ eré òun ló kọ́ mi níṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ òun ló kọ́ mi níṣẹ́ directing òun ló kọ́ mi ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mo ṣe ń ṣe gbè ní ilé mi ìgbà mi tẹ́lẹ̀ mi bá ń wó èèyàn lórí àwọn bí abẹ́ni yóò lọ́gàá àbí wọn kọ́ àbí wọ́n ṣàdédé bọ́ sórí set wọ́n sì bẹ̀rẹ̀ sí máa sọ tó wọ́n ní rárá o èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo gba ọ̀dọ̀ Hafiz ọwọ́ kọjá ní ọdún 2010 ilé 2014 ni mo fi kọ́ iṣẹ́ yìí tí mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún mi ní oore ọ̀fẹ́ láti mọ̀ dájú léni sìn mò ń sọ̀rọ̀ lórí rédíò mò ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn mò ń ṣe eré orí ìtàgé lọ́lọ́kùn òjọ̀kan mo ti ṣe tara mi fún ara mi mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi náà tún wá jẹ́ director tó ń darí eré ní báyìí mo ti darí eré méjì dáadáa mo jẹ́ sí kópa nínú àwọn tó máa ń pè ní co-director bí eré mẹ́ta dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ yìí bó ṣe rí ni. Lórísun kí n sọ báyìí pé mo pàdé ọ̀gá mi kan níbẹ̀ Saka Zulu ó ló mú mi dé Orísun a pàdé níbi ibi ayẹyẹ bíi mẹ́ta ló wá wò pé ìwọ ọmọ tó wo sport tó ń sọ̀rọ̀ ṣàmúṣàmú báyìí òyìnbó ló ti wà lẹ́kọ̀ọ́ ló wà lẹ́kọ̀ọ́ mo wá ní àti lóòkè nígbà tí máa ń wá sẹ́kọ̀ọ́ wá ṣiṣẹ́ ló wá ní òun máa mú mi wá sí Orísun nígbà náà ló mú mi wá sí Orísun ní nǹkan bíi asọ̀rọ̀ yẹn ní nǹkan bíi January ṣùgbọ́n nígbà tó máa di bíi oṣù kẹta ọdún 2016 ni mo bẹ̀rẹ̀ sí máa ṣe ètò lórí Orísun àdẹ̀dùpẹ́ pé àṣìwà ń bẹ̀ lẹ́ni lẹ́ni Ọlọ́run dẹ̀ tún gba ògbò ògbò síwájú sí i. Ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe lórí Orísun ó ní bó ṣe ń lọ ìgbòkègbodò ọkọ̀ ẹ̀gbọ́n dáadáa bó ṣe ń lọ ìgbòkègbodò ọkọ̀ ṣùgbọ́n kí n sọ báyìí pé ohun tó jẹ́ kí n ti ẹ̀rẹ́tù yẹn gan ṣe nígbà yẹn ni pé nígbà tí mo dé Orísun wọ́n ṣe ìgbéyẹ̀wò fún mi wọ́n bá mi ń bẹ̀ lọ́wọ́ Ọlọ́run wọ́n wá ní kí n padà wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láti wá bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tí mo délé mo wò pé tí n bá dúró lọ́sẹ̀ tó ń bọ̀ Yorùbá nìkan tó ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni tí n bá dúró lọ́sẹ̀ tó ń bọ̀ tẹ́lẹ̀ mi bá tiẹ̀ lọ gba iṣẹ́ yẹn ń bọ̀
mo ṣe wò pé mi ò ní dúró jọ̀lẹ̀ tó ń bọ̀ ọ̀sẹ̀ yìí gangan ni màá lọ. Èmi àti Ṣáká sọ̀rọ̀ níjọba bíi Monday, ó ní kí n wá ní Monday ọ̀sẹ̀ tó ń bọ̀, ṣùgbọ́n nígbà tó máa di bíi Thursday ni mo dé Orísun. Monday ni mo ní kó wà, mo níbẹ̀ ni ọ̀gá mi, mo ṣáà ní kí n yọjú sí yín ni. Thursday ni mo ń sọ̀rọ̀ yìí, ìgbà tó bá di Friday náà ní kí n wá bẹ̀rẹ̀ ètò lórí bó ṣe ń lọ. Àti ìgbà yẹn ètò bó ṣe ń lọ ni mò ń ṣe, òun náà ni mo kọ́kọ́ ṣe ìgbòkègbodò ọkọ̀, òun náà mo ṣe wà ní wákàtí. Ìdojúkọ pọ̀ lọ́lọ́kùn òjọ̀kan, pàápàá téèyàn bá jẹ́ pìrìsẹ́ńtà, tó jẹ́ theatre person, tó jẹ́ director and all sorts, a máa rí ìdojúkọ lọ́lọ́kùn òjọ̀kan. Ṣé ìjọ tẹ máa pe location bẹ́ẹ̀ ni rí artist ẹ pè ní? Ṣé ìjọ tí ẹ máa fẹ́ record tí ò ní sínú NEPA ni? Ṣé ìjọ tí wọ́n wá ti script nílé pé lẹ́nu máa bọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí n bá dórí set, téèyàn máa débẹ̀ tí director àní gbogbo tó gbé wá yẹn ọ̀rọ̀ àgbésẹ́gbẹ̀ kan nǹkan báyìí nǹkan tó ṣe. Ìdojúkọ pọ̀ lọ́lọ́kùn òjọ̀kan, ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe máa ń rí ni pé every challenge is a blessing. Ó máa ń fún mi ní ìgboyà láti tẹ̀síwájú. Téèyàn bá ní kéèyàn máa dárúkọ ìdojúkọ ní méjì mélòó léèyàn fẹ́ kà, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò sí eléyìí tó dojúkọ mí títí di wákàtí tí mi ò borí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìrírí tí mo ti rí ó jẹ́ kí ẹ̀kọ́ tèmi náà ti kọ́ ó pọ̀. Lórí Orísun mo kẹ́kọ̀ọ́ wípé téèyàn ò bá jẹ́ àṣàmú kó má pè rẹ̀ ní ṣàmúṣàmú, torí pé tó bá débẹ̀ níbẹ̀ ni wọ́n ti máa jẹ́ kó mọ̀ pé òun àti ni ògbó lè tó kó dání ọ̀rá kò sẹ́gbẹ̀ kan kó wá gbé original kò gbé dání. Níbẹ̀ ni mo ti mọ̀ wípé ìmọ̀ ẹ̀rọ téèyàn fi ń ya iṣẹ́ sinimá, ìmọ̀ ẹ̀rọ téèyàn fi ń ya program, ìmọ̀ ẹ̀rọ téèyàn fi ń ya gbígbọ́ ohùn sílẹ̀ ní ọlọ́kùn òjọ̀kan ó ti tẹ̀síwájú gan, because I begin to see so many things in there that I really love and I really cherish. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀kọ́ tí mo ti kọ́ lórísun kò tiẹ̀ ṣe é kà ní, but so far so good, I've learned so much. Èròǹgbà mi sí ilé-iṣẹ́ Orísun ni pé lọ́lá Elédùmarè, torí pé ẹ̀ ń jẹ́ Orísun yìí ò ní gbẹ, torí pé olóyìnbó bọ̀ ó ní if you lack subs you will lack resources. Nǹkan tó lóyìnbó sọ ni téèyàn ò bá níbi tó ti ń sun kò ní ní oore ọ̀fẹ́ láti ní ohun àlùmọ́nì. Nítorí náà èròǹgbà mi ni pé torí pé ẹ jẹ́ Orísun ẹ tún mọ̀ sún síwájú àti síwájú sí ni. Gbogbo agbára àti ọgbọ́n tí Ọlọ́run fún yín tẹ́ fi ń ṣe ètò fi ń gúnrégé lójú ọmọ aráyé, ìṣòro gba agbára náà lọ́wọ́ yín. Mo dẹ̀ tún gbà yín nímọ̀ràn yín pé bí ẹ ṣe ń ṣe ìtọ́jú àwọn òṣìṣẹ́ ẹ túbọ̀ máa ṣe síwájú àti síwájú sí. Gbogbo àwa presenters náà bẹ́ẹ̀ ṣe ń tọ́jú wa ẹ túbọ̀ máa ṣe síwájú àti síwájú sí. Kẹ wá fi eléyìí kan kẹ jẹ́ kí àwọn tó bá jẹ́ ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ kí wọ́n máa ṣiṣẹ́ lórísun. Mo sọ eléyìí nítorí pé kì í ṣe pé gbogbo àwọn tó sọ̀rọ̀ kì í ṣe ògbóǹtarìgì, ṣùgbọ́n Yorùbá ní tàbárẹ́ ní bálà ó ṣòro àti là. Ọ̀pọ̀lọpọ̀ ló sì nílò àti kẹ́kọ̀ọ́ nípa sọ̀rọ̀sọ̀rọ̀ sí. So àwọn ògbóǹtarìgì yìí tí wọ́n ń dákọ́ lẹ́nu òpin, àwọn ni wọ́n máa tọ́ àwọn èèyàn sí ọ̀nà lọ́lọ́kùn ìjọba. Ìgbésẹ̀ tí èmi ń gbé fún ọjọ́ iwájú tèmi òun ni wípé láti jẹ́ ẹnìkan tí òun náà máa lé ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tí wọ́n mọ̀ sọ Yorùbá pọ́nbélé. Torí nígbà tí mo pàdé ọ̀gá mi kan, a máa ń pè ní Ojú Ẹlẹ́gba, ó ní pé inú òun ti ẹ̀dùn wípé àwọn ọmọ òde ayé òní, àwọn ọmọ òde ìsìn ipò òyìnbó lọ́pọ̀lọpọ̀ ń sọ bí ọ̀fẹ́ rẹ̀, ṣùgbọ́n tó bá jẹ́ pé àwa bíi méjì mẹ́ta là ń sọ Yorùbá, iṣẹ́ yẹn á tó wa ṣe ni. So tèmi lérò ní tèmi ni pé èmi náà mo fẹ́ gbìyànjú láti jẹ́ olórí àti olùdarí ilé-iṣẹ́ ilé ìgbóhùnsáfẹ́fẹ́ tí ọmọ tó Yorùbá pọ́nbélé. So èròǹgbà mi nìyẹn fún ọjọ́ ọ̀la. Yorùbá ní a kì í dábàá ká má bá gbà. Tá a bá dé wò ó di dandan ká rí nǹkan wò, tá a bá wá dọ́bà ńkọ́ ó di dandan ká rí ọba. Tá a bá ti gbé tẹlifíṣàn wa sí Orísun lórí StarTime, èmi ń fọwọ́ sọ̀yà fún yín wípé ìgbádùn lọ́lọ́kùn òjọ̀kan ju tàtẹ̀yìnwá lọ lẹ́bẹ̀rẹ̀ sí mọ́ gbádùn báyìí, nítorí pé àdàbà wa
ó ti túnra mú. Àwọn ò tiẹ̀ fẹ́ kódò ó gbé àríyé rárá. Gbogbo àwa presenters tá wà ń bẹ̀, sọ̀rọ̀sọ̀rọ̀ tá wà ń bẹ̀ láti gbáradì fún yín nínú oṣù kẹsàn-án yìí lẹ́ẹ̀tì máa rí wa wò bí ìran. Tó bá wá di ọjọ́ kìíní oṣù kẹwàá, pẹ́pẹ́ yọ pọ̀ mọ́. Ọ̀rẹ́ mi Àdìgún ó ní gbọ̀ngàn aṣọ akutuwo yóò sì wù. Ẹ máa rí wa wò bí ìran lágbára Ọlọ́run. Àwa náà lẹ́mọ̀ọ́ dé bá, àwa lẹ́mọ̀ọ́ rí, yìí náà láti mọ̀ dé bá. Gbogbo ohun tá a bá ṣe lórísun láti sin lọ títí wọ October bẹ̀bẹ̀ ni ó ń lọ, kò dáwọ́ dúró.